káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹ fìdílé àbí kẹ fìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́yì tún pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. àṣé kò rọrùn fún olólùfẹ́ ìlú láti darí ìlú. Àṣé kìí sábà rọrùn fún ẹni tí ìlú ń fẹ́ gangan láti dé ipò tí wọ́n fẹ́ fún. Àṣé ogun ni. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi tẹ́ ẹ sọ fún mi pé Oríyọmí má ṣòṣèlú o, má dé òṣèlú, ẹni tó sọ ní ọ̀nà tó gbà tọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó sọ lọ́nà tí kò tún gbà tọ́ tó yẹ pé àgbékalẹ̀ rẹ̀ gbóná lára mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó fìfẹ́ sọ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ní má dé òṣèlú, ẹ ṣé mo dúpẹ́. God bless you. Ọlọ́run á dúró tì í. Mo kàn fẹ́ béèrè tó bá tàkókò pé ṣé n tẹ́ ń sọ náà ni. Tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ náà nìyí, mo dúpẹ́. Ẹ nífẹ̀ẹ́ mi gan. Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ tì yín náà. Ẹ nífẹ̀ẹ́ mi. Gbogbo nǹkan yín ò ní bàjẹ́. Gbogbo tó ń dùn nínú nǹkan yín kò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Nǹkan yín tó dáa yóò máa dáa sí i. Èyí tẹ́ ń bẹ Ọlọ́run lé lórí kó dáa, Ọlọ́run á jẹ́ kó dáa. Gbogbo tó ń dùn yín nínú Ọlọ́run ní fi bà yín jẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan. Ẹ̀yin ẹ bá ti sọ fún mi wípé n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé orin Saheed Òṣùpá ló yẹ kẹ́ ẹ play fún mi tó sọ pé olótìtọ́ kan kì í dépò olórí, wípé ẹni tí ó jẹ́ òpùrọ́ ń ló rọrùn fún, ẹlẹ́tàn èèyàn ló rọrùn fún. Kò wá tètè yé mi, ẹ gbé mi débẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí náà ó ti padà yé mi pé olótìtọ́ tó fẹ́ dépò olórí yẹn kó tó débẹ̀ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ òpùrọ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ ọ̀bàyéjẹ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ tí ò jẹ́ kó tó débẹ̀. Kì í ṣe pé olótìtọ́ ò kí ń dépò olórí o, gbọ́ olótìtọ́ tó máa dépò olórí sẹ́ni pásọ funfun ló wà lọ́rùn ni. Aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ yẹn wọ́n á dèpò sí, wọ́n á dẹrẹ̀ sí, wọ́n á da ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí i. Tó bá wá bínú padà pé wọ́n ti ń da nǹkan sásọ ìjú, I don't like it, jẹ́ ń padà sáàyè mi, kó má gbàgbé o wípé aṣọ tí wọ́n da nǹkan sí yẹn náà ló ń wọ̀ padà lọlé, ní tí wọ́n sì dá sí ò lè kú òun bẹ́ẹ̀ láéláé. So ohun tó dáa jù ni pé tí èèyàn bá fẹ́ mú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ̀ yóò kó sínú ẹrọ̀fọ̀. Tó bá gbé ẹlẹ́dẹ̀ jáde tán ni yóò tó lọ fọ ara rẹ̀ nù. Ìbí èèyàn ò ní gbẹ́gbẹ́gbẹ́ kó tayọ ìbí rẹ̀, ibi tí wọ́n ti bí. Èèyàn ò dẹ̀ ní gọ̀gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ibi tí wọ́n ti bí ìbí rẹ̀. Ṣé kíní tí ẹ ń láti mọ̀ ni pé àwọn arrest kan ti ń ṣẹlẹ̀, àwọn demolitions kan dẹ̀ ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. Mo mọ Surajudeen Àdìó ìlú péjú tí wọ́n ń pè ní Súrì. Ẹni tó bá sì wà ń Bàdàn lónìí tó ń ṣòṣèlú
APC ló ń ṣe o PDP ló ń ṣe ni o wàá mọ Súrì náà tó o mọ Súrì ńgbà yẹn ni ok báwo ló ṣe mọ auxiliary tó ní mọ Súrì mo mọ Súrì dáadáa iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀ níjọ́ tó ti dáyé mo rántí pé ní Ìgbóọrà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023 ìlú Ìgbóọrà láti bẹ̀rẹ̀ Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat ẹ̀yìn stage wa ni auxiliary jókòó sí òun gbàgà ó jókòó síbẹ̀ àwọn boys ń lọ wọ́n ń bọ̀ mo rí ọkùnrin kúkúrú kan jọ náà òun ni gbogbo àwọn èèyàn ń tẹ̀lé wọ́n pè ní the king of boys mo wá ní ta ní pé king of boys yìí wọ́n ní Súrì nìyẹn èwo ń Súrì kí ló kọ ẹ̀ gangan wọ́n ní Sùrájù ìlú Péjú ibi tí mo ti mọ Súrì nù mo dẹ̀ rántí pé lọ́jọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí tó bá yẹ pé lóòótọ́ lẹ wà nínú campaign 2023 níbi tí àwa tá a nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé níbi tá a péjú pésẹ̀ sí tí ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé I was with microphone èmi ni mo gbé microphone lọ́wọ́ tí mo ń sẹ́ǹsì tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage babaláwo ló ń ṣàdúrà lọ́wọ́ aṣàdúrà mùsùlùmí àṣetì kìrìsìtẹ́nì babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ Ifá tó ń fi ilé àdúrà tó ń ṣe ó ní a rí òkò tó ń wọlé sí orí stage wa ìbọn náà bẹ̀rẹ̀ sí ní dún tí wọ́n yìnbọn síbi tá a wà babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ wọ́n ju máìkì lẹ̀ wọ́n kò lórí stage mi ì rí Saheed Òṣùpá mọ́ olórin làwọn bóyá wọ́n ti kọrin tí wọ́n wá kọ tán ẹ̀mọ̀ pàwọ́ ti ń ṣètò lọ Saheed Òṣùpá àti Táyé Currency kálukú wọn ti wà láàyè wọn àwa ti ń ṣètò lọ ìgbà yẹn nìbọn dún tí gbogbo ẹ̀ ń ṣe mo rí àwọn ọlọ́pàá wọn pa kúrúkú sí ààyè kan láti dáàbò bo àwọn èèyàn ńlá tó wà ń bẹ̀ àwọn èèyàn dẹ̀ fẹ́ máa sá lọ ìgbà yẹn Oríyọmí Hamzat mú microphone pé ẹ má sá lọ ẹ dúró kò sí wàhálà a pé agbó padà à ń ṣe campaign wa lọ ọjọ́ yẹn mo mọ Sùrájù ìlú Péjú so tí mo bá wá jáde pé mi ò mọ̀ mo parọ́ ni ṣùgbọ́n o àti rọ́wọ́ yín o ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ intimidation is out now èmi kọ́ ni mo ní Àgídìgbò ẹ lọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá gbogbo à ń kógun olóró sápò ṣe bí ẹni gbé kéèsì wá wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀ èmi kì í mu sìgá èmi kì í mu ọtí omi ni èmi máa mu kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún occasionally bóyá mo lè mu díẹ̀ ńbẹ̀ èmi kì í mu sìgá èmi kì í mu ọtí èmi kì í fa nǹkan símú nǹkan tí èmi mọ̀ ọ́n ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀ kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré ẹ múra lẹ̀ o oògùn olóró yín tẹ̀ ń kó bọ̀ l'Àgídìgbò ẹ wá dálẹ̀ ara àwọn èèyàn yín tẹ̀ rán wá lánàá àwọn tí tó ń bọ̀ lọ́nà à ń retí wọn ẹ múra kẹ́ wá ti Àgídìgbò pa ẹ mọ̀ ti pa gan ẹ wá wó Àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín ẹ wá wò ẹ gbé katapila wá ẹ wá wò gbówù yín ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe ẹ dá aṣọ yẹ́lò ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn ẹ gbébọn lé wọn lọ́wọ́ ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan ẹ ti bẹ́ẹ̀ ẹ wò ẹ wá wó Àgídìgbò èmi kọ́ ni mo ní Àgídìgbò àwọn ìyá onírú aláta tí wọ́n dáwó Àgídìgbò wọ́n ń retí kẹ́ wá wò ẹ lè wó Oríyọmí ẹ lè wó Oríyọmí
ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pé ìgbà tí mo bẹ̀rẹ̀ mo ní òṣèlú ọmọ wèrè, òṣèlú ajàmbí ó gbéjẹ̀kọ́ àná, òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀, òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀, òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn, òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò, òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá, òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò, òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí, òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀, òṣèlú tí kò ní bẹ̀rù Ọlọ́run, òṣèlú tó gbàgbé pé there is life after office, òṣèlú tó rò wípé ayé a máa tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wo, inú ọ̀lẹ aṣíwájú ni mí, ṣùgbọ́n mo ṣe lẹ tó, mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́, ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò, ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ má wọ̀ padà. Ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò tó jẹ́ original yẹ́lò tiwa, ẹ má wọ̀ mọ́ tákòókò táfi ní ẹ má wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ jáde nínú ẹgbẹ́ Accord, tẹ́ jẹ́ candidate gangan yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíńjò ní tí ń rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ candidate, tẹ́ ti di candidate nínú ẹgbẹ́ Accord, ẹ dákun ẹ ṣe sùúrù báyìí. Èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀, àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mu wálé mọ́ o. Ẹnu bá jẹ́ ẹlẹ́ran, ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ ṣọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mu wálé mọ́. Wọ́n ń bọ̀ wá bá o, wọ́n ń bọ̀ lé yín o. Bíléèdì tẹ̀fínrè kánná ẹ mọ́ fi inú ilé mọ́, kó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn. Community tẹ́ ẹ bá ń gbé, ẹ lọ bá chairman community yìí, Landlord and Landladies Association, ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o, mo ti kó bá yín o, ṣùgbọ́n ẹ foríjì mí o. Kí kálukú tó sùn lálẹ́, ẹ já máa wá agbègbè wa o. Kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o. Wọ́n lè pààyàn, wọ́n gbókùú ẹ̀ wá o. Wọ́n lè lọ dáràn, wọ́n wọṣọ yẹ́lò lọ o, wọ́n kọ orúkọ Oríyọmí sí lẹ́yìn o. Àwọn ará bí ti ṣe tán o. Wọ́n lanu wọn, wọ́n lá máa kọ́ nǹkan tuntun. Mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bárú wa. Kò sí nǹkan tuntun, kò sí nǹkan tuntun. Ọmọ iye ọdún tí mo fi kàròyìn iléeṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà, kí n tó mọ̀ lọ tàwọn aládàáni kọ́lọ́hún tó ṣe tèmi náà fún mi. Kò sí nǹkan tuntun. Ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá. Ìsọ péjọba àpapọ̀, ìsọ ibi tí ń dà wá láàmú o, ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀. Ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà. I won't mention name, but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ́ra rẹ̀. So nínú ẹgbẹ́ òṣèlú, olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó lóun darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀ kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun. Ìbò wèrè wọn a máa kà, ìbò dìndìnrìn tí ọmọ ifọ̀ àpò àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà. Ìbò dìndìnrìn ení, ìbò pòfẹ́sọ̀ èjì. Bí pòfẹ́sọ̀ bá tún dì síbi tí kò ṣe tó, wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù. Tí dìndìnrín bá tẹ̀ sínú ihò, wọ́n tún kà á.
kò sí òfin tó ní